ọjọ́ àánú lónìí, gbogbo apáta la máa rí àánú gbà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ogúnjọ́ ọjọ́rú nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi mu náà, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́rẹ́ eléyìí tó gbé ọ̀sẹ̀ bíi méjì tí ilé-ẹjọ́ tribunal ilé-ẹjọ́ tó ń gbọ́ sí awuyewuye èyí tó ṣúyọ lẹ́yìn ìbò tàwọn ààrẹ èyí tó wà nílùú Àbújá, tí wọ́n dá ẹjọ́ ọ̀hún lọ́tùn lósì níbi tí wọ́n ti fi ìdí ẹjọ́ náà múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC òun gangan lójúlówó ọmọ oyè eléyìí tó jáwé olúborí nínú ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti sọ fún Alhaji Atiku Abubakar láti inú ẹgbẹ́ òṣèlú PDP, Peter Obi tẹgbẹ́ òṣèlú Labour Party wípé kí wọ́n sọ agbẹjẹ́mọ́wọ́ pẹ̀lú nǹkan tí ń bẹ nílẹ̀ àti ẹ̀rí tó fi hàn wípé àwọn méjèèjì ni wọ́n pàdánù sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC. Ní báyìí Atiku Abubakar àtòun àtẹgbẹ́ òṣèlú rẹ̀ PDP, Peter Obi tòun tẹgbẹ́ òṣèlú rẹ̀ Labour Party ni wọ́n ti gba ilé ẹjọ́ eléyìí tó tún ga jùlọ Supreme Court láti lọ pe ẹjọ́ ọ̀hún níjà wípé ilé ẹjọ́ eléyìí tí tribunal dá yìí kìí ṣe ẹjọ́ eléyìí tó ní òtítọ́ àti òdodo nínú wípé àwọn fẹ́ tún ẹjọ́ ọ̀hún gbé dìde dúró. Alhaji Atiku Abubakar tẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n tún kó ẹjọ́ eléyìí tó tó bíi márùndínlógójì ni wọ́n gbé kalẹ̀ báyìí, ní ìgbà tí Peter Obi náà tẹgbẹ́ òṣèlú Labour Party tó náà gbé ẹjọ́ bíi mọ́kànléníàádọ́ta ni wọ́n tún gbé kalẹ̀, èyí tí wọ́n ní àwọn yóò fi kojú ẹjọ́ eléyìí tí ilé-ẹjọ́ tribunal dá láti lè gba ẹ̀tọ́ àwọn kúrò lọ́wọ́ ẹni tí wọ́n fi èrú tí wọ́n fi gbé ìbùkún fún un. Ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó di eléyìí tó jẹ́ akẹ́kọ̀ọ́ olórí àwọn akẹ́kọ̀ọ́ nínú yàrá ìkẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà bí ọjọ́ kan àbí ọjọ́ mélòó sẹ́yìn báyìí, èyàn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti wá sọ̀rọ̀ wípé yíyàtọ̀ sí ẹ dìde ẹ jókòó lórí ọ̀rọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè kan pàápàá jù lápá ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú bí àwọn ológun bí wọ́n ṣe ń gba ìjọba kúrò lọ́wọ́ ìjọba lágbádá lórílẹ̀-èdè náà. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ tẹ́lẹ̀ ti wá sọ̀rọ̀ wípé òun ò ní lọ́wọ́ òun nídìí ìwà ìbàjẹ́ ìwà àbòsí bẹ́ẹ̀ sì ni ẹ ò ní rí òun níbi ohun tí ò dáa. Ọbásanjọ́ ní òun ò ní lọ́wọ́ tàbí kóun gba ẹnikẹ́ni lámọ̀ràn tàbí darapọ̀ mọ́ wọn láti digun gba ìjọba kúrò lọ́wọ́ alágbádá ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ní ilẹ̀ adúláwọ̀. Ó ní nítorí wípé àgbà nítara àti wípé òun kì í ṣe ọ̀tá ìlọsíwájú, ó ní ọ̀rẹ́ ìlọsíwájú àlàáfíà lòun jẹ́ ó ní kò sí orílẹ̀-èdè tí wọ́n ti lè gba ìjọba kúrò lọ́wọ́ alágbádá tí ológun bá gba ìjọba tí ò ní mú wàhálà òun lásìkò dání Ọbásanjọ́ tó sọ̀rọ̀ ọ̀hún lánàá nínú ìgbọ̀ngàn ìkàwé eléyìí tó jẹ́ ti ààrẹ èyí tó wà nílùú Abẹ́òkúta, nígbà tí àwọn ọ̀dọ́ kan tí wọ́n pè ní African for African Youth Initiative èyí tí wọ́n ṣe àbẹ̀wò sí ní OOPL nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ló ti wá gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn àti àwọn ìjọba ilẹ̀ adúláwọ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, kí wọ́n má ṣe sún àwọn ọ̀dọ́ kan ògiri, nítorí pé ewúrẹ́ tá a bá sún kan ògiri yóò padà bu olówó ọ̀hún yóò kàn nígbò ni Ọbásanjọ́ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun yóò rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti mọ ohun tí wọ́n ń pè ní ètò ìṣèjọba àwarawa, kí wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún gbogbo olùgbé ọmọ orílẹ̀-èdè yìí. Bákan náà kí wọ́n má lè jẹ́ kí àwọn kọ̀lọ̀ sí elétí ikún kí wọ́n digun gba ìjọba ó wá ní àwọn ọ̀dọ́ náà kí wọ́n ṣe sùúrù, kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Ó dá òun lójú wípé láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Nàìjíríà yóò wà ní ìbámu sí ohun tí à ń fẹ́ ní ti dáadáa.
àga èyí tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà fi ń jókòó òun ló dàbí ẹni pé ó ti ń mì léjeléje mọ́ nídìí báyìí o pẹ̀lú bí àwọn gómìnà tẹ́lẹ̀ rí mẹ́wàá kan tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń bẹ nínú ilé agbára ọ̀hún nílùú Àbújá lọ́wọ́ báyìí àti àwọn ẹgbẹ́ kan ò èyí tí wọ́n pè ní CSOs pẹ̀lú bí wọ́n ṣe ń mi àga ìmú mọ́ Godwin Akpabio tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n ṣe ń mímọ nídìí o bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ tá a lò tán ìròyìn kan jáde o wípé àwọn aṣòfin kan nínú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ti ń gbà á lérò láti yọ Godwin Akpabio tó jẹ́ ààrẹ wọn kúrò lórí ipò náà gẹ́gẹ́ bí aṣíwájú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà látàrí àwọn ìwà kùdìẹ̀kudiẹ kan èyí tó fẹ́ máa wù láti fárí apá kan dá ìkan sí o ní báyìí wọ́n ní lára àwọn aṣòfin eléyìí tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ pé àwọn gómìnà bíi mẹ́wàá tẹ́lẹ̀ rí làwọn náà jẹ́ àwọn aṣòfin tí wọ́n wà ń bẹ̀ ni wọ́n ti kọ ìwé lọ sí ẹni tó jẹ́ ọ̀dọ̀ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà yìí eyín ọ̀mọ̀wé Abdullahi Ganduje àti àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú APC wípé ó ṣeé ṣe kí wọ́n yẹ àga mọ́ Godwin Akpabio nídìí látàrí eléyìí àwọn ìwà tó ń wù eléyìí tí ò bójúmu tó sì kù díẹ̀ káàtó tó fẹ́ máa lo ipò ọ̀hún gẹ́gẹ́ bí wípé Atiku ò kábọ̀ ọmọ lóòjì lọ́wọ́ ó kù bàbá ńlá ẹni tí ó yọ ò ní báyìí ìwé eléyìí tí wọ́n fi yọ kúrò ní ipò tá a mọ̀ sí impeachment letter òun mà ni wọ́n ti ń kọ tí wọ́n sì ti ń gbìyànjú láti tẹ̀ jáde báyìí wọ́n ní gẹ́gẹ́ tí wọ́n bá parí gbogbo ìwádìí wọn o bí Godwin Akpabio bá kọ̀ jálẹ̀ láti tẹ̀lé ohun tó dáa eléyìí tí àwọn aṣòfin ọ̀hún ń béèrè fún tó bá jẹ́ pé ìwà fárí apá kan dá kan sí ló fẹ́ máa wò ní wọ́n ní àwọn ò ní gbèsùgbẹ̀bà àwọn yọ kúrò ní ipò ọ̀hún gádá bí ẹni yọ jìgá kúrò lẹ́sẹ̀ ni. lórí ọ̀rọ̀ ikú gbajúgbajà ọ̀dọ́ ọkùnrin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin takasùfé eyín ìlérí olúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad ìmọ́lẹ̀ ọ̀rọ̀ mà ti wá jáde báyìí o ẹni tó jẹ́ gbajúgbajà tí máa ń gbé orin jáde pàápàá jù tí ń ṣe àtìlẹ́yìn fún àwọn olórin takasùfé tí máa ń bá wọn gbé orin jáde títún ṣe àtìlẹ́yìn fún wọn ọ̀gbẹ́ni Olúmídé Ògúnadé tí gbogbo èèyàn mọ̀ sí ID Kabasa ìmà ló ti sọ̀rọ̀ jáde o oníṣẹ́ rí ọ̀kan nínú àwọn akẹgbẹ́ tó jẹ́ ọ̀rẹ́ sí Mohbad yìí eyín èyí tí wọ́n ń pè ní Sinoliski ó ní ìgbé ayé ayédèrú ìgbé ayé irọ́ òun ni arákùnrin ọ̀hún ọ̀dọ́kùnrin ọ̀hún o òun ló ń gbè tẹ́ ẹ̀ bá sì gbàgbé Sinoliski ló jẹ́ ọ̀kan nínú àwọn olórin tó ń bẹ lábẹ́ ilé-iṣẹ́ orin Naira Marley eléyìí tó ń gbé wọn jáde ò tí wọ́n mọ̀ sí Madias Record báyìí oníṣẹ́ rí ilé àti ọkọ̀ bọ̀gìnì eléyìí tí Sinoliski tó ń lò lọ́wọ́ báyìí ID Kabasa ó sọ wípé kì í ṣe orúkọ Sino òun gangan ní bẹ lórí rẹ̀ o Kabasa tún tẹ̀síwájú ó ní àkọ́kọ́ àtìlé àti àwọn nǹkan mèremère eléyìí tí Sinoliski tó fi ń ṣe ayé tó sì fi ń bùgá ní ìgboro ayé ó ní gbogbo rẹ̀ pátá orúkọ iléeṣẹ́ Naira Marley òun ni wọ́n fi rà á fún tí wọ́n sì gbé fún o ó ní kódà tó fi mọ́ àwọn aṣọ bàtà mìíràn eléyìí tí Sinoliski tó ń wọ̀ ID Kabasa sọ wípé orúkọ iléeṣẹ́ Madias Record gangan èyí ni wọ́n fi ń rà á fún tó sì jẹ́ wípé ní ìgboro ayé yóò máa yan fandafanda bí ẹni wípé òun gan ló lówó jù ó ní irúfẹ́ àwọn ìgbé ayé wọ̀nyí ní Naira Marley àti gbogbo àwọn olórin tí ń bẹ lábẹ́ iléeṣẹ́ orin rẹ̀ Madias Record ni wọ́n ń gbé o ó ní bí ìgbà tí jẹ́ wípé ńṣe ni Naira Marley ńṣe ló kó àwọn ọmọ ọ̀hún sínú ààgò eléyìí tí wọ́n da ẹdìyẹ sí tí ń fún wọn ní àgbàdo jẹ́bẹ̀ tó tó wá jẹ́ pé àgbàdo ọ̀hún kò tó wọn jẹ débi tí wọn yóò yó ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ibi ìwà bí tó ń tẹ àwọn ìwà mìíràn èyí tí ò ṣe gbọ́ sétí ni Naira Marley ló ń wù sí gbogbo àwọn olórin léjeléje eléyìí tó ń bẹ lábẹ́ iléeṣẹ́ orin rẹ̀ gẹ́gẹ́ bí ID Kabasa bó ṣe gbé ọ̀rọ̀ ń síta lórí ayélujára lọ́sàn-án àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun. lákòótán nínú ìròyìn wa fún tòní bí omi àgbàrá báyìí ni àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ni wọ́n tú síta lánàá nílùú Abẹ́òkúta tí í ṣe olúlu ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àkọlé lọ́wọ́ wípé wọ́n ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú Mohbad eyín ìlérí olúwa Alọ́ba èyí tó dágbére fún ayé o ní ọjọ́ 12
oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun. Ní báyìí àwọn ọ̀dọ́ náà ti wá bọ́ síta o, wọ́n ti ń béèrè látọwọ́ ìjọba àpapọ̀ tó fi mọ́ gbogbo ẹ̀ka iléeṣẹ́ ààbò ní orílẹ̀-èdè yìí láti ṣe àtìlẹ́yìn fún wọn kí wọ́n lè fi àwọn ènìyàn níbi eléyìí tó sápamọ́ sínú kọ̀rọ̀ tí wọ́n ta ọfà sínú ìmọ́lẹ̀ lórí ikú ìlérí olúwa alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí ìmọ́lẹ̀ Mohbad, kí wọ́n lè ṣe ìdájọ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. Bí àwọn ọ̀dọ́ náà ṣe tú síta nílùú Abẹ́òkúta ní agbègbè Panṣẹ́kẹ́ lánàá ni wọ́n ṣe ìwọ́de pẹ̀lú aṣọ dúdú lọ́rùn. Bákan náà lórí ṣẹlẹ̀ nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara. Àwọn ọ̀dọ́ ọ̀hún náà túyáyá bọ́ síta pẹ̀lú aṣọ dúdú lọ́rùn àti àbẹ́là lọ́wọ́ o, tó fi mọ́ àwọn àkọlé lóríṣiríṣi èyí tó ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú Mohbad àti ní ìpínlẹ̀ Èkó náà bó ti wáyé. Aṣojúkòrò iléeṣẹ́ wa tó lọbẹ̀ òun náà jẹ́ lábọ̀ wípé àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n ṣe ìwọ́de ọ̀hún láyọ̀ àti àlàáfíà tí ó sì sí wàhálà kan bí tí nǹkó kéré mọ́ tó ṣẹlẹ̀ nínú ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó ń béèrè ìdájọ́ òdodo lórí ikú Mohbad. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí iṣẹ́ ọjọ́rú títí dojúmọ́ ọ̀la akẹ́kọ̀ọ́ aláǹfààní láti bá ọkùnrin ní ìpàdé lórí ìkànnì yìí. Mo gbà á ládùúrà wípé a ò ní bá wọn lọ́jà wàràwàrà, ògbódé ẹ̀mí mi kò ní jẹ́ tiwa o. Fún mi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Títí dojúmọ́ ọ̀la eré àtayọ̀ láàbì pàdé. Ẹ ṣeun gan-an. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.